mu wa eba mufti ban wo kini minute to oyo ndawa to ba halko me ta ba se eyokan iza na ewumbe masturbation te ni sharia ni ó dá bàbá ṣé ọkùn ìyẹn lè wo belief mi fi parọ́ rẹ̀ bí ká rẹ̀ fi wálẹ̀ sorry masturbation al-aadatu sirriya islam ko o ti ba won so bitifaki jumhuril ulama àwọn àfáà fẹ́ bẹ́ẹ̀ mo iti sonjo wí pé àwọn àfáà ní kilo na àbáyọ tó bẹ̀rẹ̀ lè ṣe tí ó fi ní ma masturbate are kilo na àbáyọ rẹ̀ ọ̀nà àbáyọ òun náà ni wí pé àwọn àfáà ní kó gbé al-Qur'an kó bá age ko salu ala kó ṣe nafila lásìkò tí ó bá ti ní di ọkọ rẹ̀ tọkọ rẹ̀ sì wà ń travel tí ó ṣe nle ó ti yó wá gbé al-Qur'an ìgbà tí bá ń súnmọ́ Ọlọ́hun tí ń tọ́ al-Qur'an tí ń ronú gbogbo tí ń rojọ́ gbogbo ìgbésí ayé rẹ̀ fọ́lọ́hun nígbà tí ó bá ṣe díẹ̀ ẹkún ti dé bá ó ti bá ara rẹ̀ ó balẹ̀ torí wí pé ìdùnnú ní múrù nǹkan bá wọ́n wá Qasim hayakumullah bá inú yàn bá dùn ara kì í le bẹ́ẹ̀ ó ti yé ìrántí ọkọ rẹ̀ náà ni ó máa mú ara rẹ̀ dìde so to get naam tó bá ti wá dìde bá ní òun yóò wá lọ lè fi al-Qur'an yanjú ẹ̀ ló máa súnmọ́ Ọlọ́hun àmọ́ kóbìnrin ó máa tọwọ́ bọ rẹ̀ lójú ara àbí máa tẹ ọyàn ara rẹ̀ èyí wọn kò sínú òfin tọlọ́hun kò bá ìsìlámù rárá àti rárá nígbà tí ó ti wá bá mu sọ ma yí pé àwọn àfáà wá ní kí ni jẹ̀rímà rẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n wá ní jẹ̀rímà rẹ̀ ní wípé azina biliyad iná ló ṣeun ó fi ọwọ́ ṣe sìná ó fọwọ́ ṣe sìná ó ti yé ẹ pé òun tọ̀hún ló ń sìná tó bá lóun ò ṣe sìná rí ó ti yé báwọn ẹni rọ nípa ó ṣe sìná rí wà ní àwọn ò ṣe sìná rí ìwọ àtọwọ́ rẹ lẹ́jọ́ ṣe sìná fọwọ́ ṣe sìná ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì obìnrin ìwà wò pé ọ̀dà àwọn ọ̀fẹ́ bára àwọn ṣeré ẹjọ́ wọn gbé blue film sí kó wọn máa wo blue film ó ti yé báwọn ṣé ẹ máa pé èyí tó fi ṣe pẹ̀lú ọwọ́ ara rẹ̀ ń jẹ̀rí màkànù wọ́n wá ń wo blue film ó ti àgbákò méjì nìyẹn jẹ̀rímà méjì jẹ̀rímà méjì àkọ́kọ́ jẹ̀rímà wọn ni wípé ń fojú rẹ̀ wo ìwọ̀ òhò ní hòhò àwọn nǹkan ní fojú wo kí ni blue film ti ẹ̀ ní eré ibú lọ́wọ́ mẹ́ẹ̀ blue film bẹ́ẹ̀ ni èèwọ̀ ni eré burúkú ni èèwọ̀ ni wa kullil mu'minina yaghuddu min absarihim wa yahfazu wa kullil mu'minati yaghudduna min absarihinna wa yahfazna furujahunna ó ti yé báwọn eré ibú náà ní bẹ́ẹ̀ bí blue film ó kíyàwó lé gbogbo obìnrin wo blue film eré ibú ní bẹ́ẹ̀ èyí sọ pé eré ibú ní ọ̀tọ̀ ó tún lè fún ara gbọ́n àlédè mú rárá o eré ibú ní bẹ́ẹ̀ bí blue film ẹ̀yin obìnrin má wo mọ́. tọ́ ní blue film lérí fóònù delete delete ẹ̀ kó lérí fóònù pàápàá jùlọ wọ ìyàwó lé kí ló ń wá bí blue film kí ló ń wá ń bẹ̀ eré ibú ní bẹ́ẹ̀ tọ́ lọ́kọ blue film ọ̀dá òun wo òhò ní òhò àwọn kan ló ń wò ó ti ojú rẹ̀ ní ó rojọ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú nítorí kódà obìnrin ọ̀rẹ́ méjì ò gbọ́dọ̀ máa jọ wẹ̀ ńléwẹ̀ àbí kẹjọ máa múra pọ̀ kẹ́ wá bọ́ra lẹ́ òhò kọ́rẹ́ àtọ̀rẹ́ ọmọ rí òhò ara wọn lóbìnrin àbí lọ́kùnrin eré ibú ní bẹ́ẹ̀ àwọn obìnrin wá ń ṣe níṣẹ́ wọ́n jọ wà ní yàrá wọn àbọ̀ra lẹ̀ wọ́n jọ máa wo nǹkan ara wọn wọ́n máa fi ra wọn sí yẹ̀yẹ́ ha ẹ̀wọ̀n tọ́ wọn wọ́n tún máa fọwọ́ gbé ọyàn ara wọn àbí wọ́n máa fọwọ́ kanra wọn ẹ ti fẹ́ di lesbian nù ni ntọ́lọ́hun ò sì fẹ́ eré ibú ní bẹ́ẹ̀ gbogbo eléyìí náà wà nù tí ń kó yàjẹ́ wá Nàìjíríà ìlérí ibú tẹ́ ẹ fà wálé tí o sì ń bẹ̀ tẹ́lẹ̀ blue film ẹ má wò ó mọ́ Qasim ha kọ́dà ń bẹ nínú ẹlòmíì tó lóun ma òun kéwú tóun náà tún sẹ́ni blue film sáwọn táwọn obìnrin. rárá sá àwọn ẹni tó kéwú. ní tó ń sẹ́ni blue film sí WhatsApp obìnrin eré ibú ni gbogbo ẹ̀. má ṣe bẹ́ẹ̀ mọ́. a gbọ́dọ̀ bá a lọ́wọ́ ẹni tí yóò ké bẹ̀lẹ́ ká tó pa ẹni tí yóò ké ní ó ṣe rú ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ irú eré wo lẹ bá débẹ̀ ni kódà bẹ́ẹ̀ ọkọ àtìyàwó sì gbọ́dọ̀ jọ wò ó kó wá ní àwọn fẹ́ fi ẹlẹ́tọ̀ ara káwọn fẹ́ mú fún ẹlẹ́tọ̀ ara nu àmọ́ tí wọ́n ń wò ní ẹ̀tọ́ wọn kọ́ kìí ṣe ìyàwó lọ́lẹ̀tọ̀ obìnrin tí ọkọ tí ń wò kìí ṣe ọkọ ló ní ẹ̀tọ́ obìnrin tí ń wò àwọn tọ̀hún náà bára wọn ṣe tiwọn ni báwọn ti ẹ̀gbẹ́ sáyé pé gbogbo ayé ó wo àwọn ẹ̀yin ọba ti wò gbọ́dọ̀ pé tọ́lọ́run lẹ́yìn tó yẹ pé ìsìlámù lẹ́yìn ṣiṣẹ́ fún inú ìsìlámù lẹ́yìn sì wà torí ìsìlámù ti wọ̀ faramọ́ ẹ̀sìn míì lè faramọ́ àmọ́ ìsìlámù faramọ́
ayakumullah. o eri ibu tí ń bẹ ń bẹ ó ju tàwọn tí ń ṣe sìnà tẹ̀ ń wò lọ. ọ gbọ́kọ́ sí so irú nǹkan bá ní ìyẹn gbọ́dọ̀ wà alahazard ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra lórí ẹ̀ lórí blue film wo inú ẹ̀ ní kí ní eri ibu tẹ́ èbó ṣe wá tí ń lo ná. dildo. tí ń lo ná ó ti máa eléri ibu ni àwọn tó ṣe kí ló pé fabricator. kódà kí ni yẹn sà ó wà nù àmàṣà ìlú wa tá a ti kọ kalẹ̀. eléri ibu làwọn tó ṣe. ihun ntí a fẹ́ béèrè mẹ́ ni pé wọ́n fi ń wá màjáàlì ẹni tí ò sọkọ rẹ̀ ń tòsí àbí tí ò lè rárá mú dúró kọ́kọ́ òun fi dé ó wá supportive kínní ni. tó bá di ọjọ́ ògbéǹda kìámà tọ́lọ̀ ń bá ní ọ máa kí obìnrin tó ṣe sìnà ọmọ ń dé pẹ̀lú ọkùnrin tó bá ṣe sìnà ọ gbọ́dọ̀ wá dídùn wá. wọ́n ti ṣe dọ́ọ̀lì náà lọkùnrin tí ó mọ̀ sùn. yọ wa o. lóòótọ́. yọ ọ gbọ́dọ̀ wá o. àwọn kan yẹn jàmádù ni. jàmádù ni. àwọn ti di iye pẹ́. tí ọba tí ó wá rí ní tí ó wà kò jìyàn wájú ọlọ́run gẹ́gẹ́ bí àwọn kèfèrí tán forí balẹ̀ fún igi tọ́lọ́run ò ní ẹfẹ̀ mẹ́sí wọn la ọlọ́run ò ní kí wọn náà fẹ̀ mẹ́sí dídò la yọ wà fẹ́ béèrè lọ́wọ́ dídò dídò àbí ló ń pè. dídò ìwọ obìnrin tó ń lo dídò. kódà tó ń lo vibrator. eri ibu ni dídò pé wọlé lérí ibu wíbẹ̀ o wíbẹ̀ o eri ibu ni dídò vibrator eri ibu ni. kí ló pé. dọ́lì so èyí náà tún bẹ eri ibu ni jẹ́ gbogbo ẹ̀. wọ́n import àwọn eri ibu wọlé. ẹ dákun torí ọlọ́run ẹ̀yin tẹ́ ń jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ lómi bá ń ṣe tí èso ọmọ islam ọ̀dà àmọ́kọ̀ da fún ọ̀tọ̀ ǹjọ́ ọmọ islam pàápàá jùlọ káàtó rẹ́ lómi ti ń lò jáàbù tí tó ń lo kíní òun àárí ẹ pé òun ní pẹ̀lú ìjáàbù yìí ó sì ní kíní òun lé ó ti yé báwọn torí pé kò sí ọkọ rẹ̀ lé kí lọ fẹ́ fi yín òun ṣe. ṣé ìtẹ̀fẹ́já mọ̀ bẹ́ẹ̀ pé dídò àtàwọn kíní gbogbo èèyàn islamically kò dánú sẹ̀ríà islam ó sinana ló ṣe sinatọ̀ ń sá fún tọ̀ ọ̀fẹ́ sí òun torí kí n má bàa ṣe sinana ló ṣe òun torí pọ́lọ́ òun ni ọ̀fẹ́ mi sí kíní òun la kóun náà wá rojọ́ sinatọ̀ ṣe. Subhanallah. bó jẹ́ pọ́wọ́ rẹ̀ náà lọ bá ń tì í bọ́ lóòfin ṣe gbogbo ẹ̀ ni ọwọ́ rẹ̀ ń rojọ́. Allahu akbar. Qasim ayakumullah. ó díwù kan nú ara rẹ̀. part of your body. òun náà rojọ́ rẹ̀. blue film ò da ọkùnrin àtobìnrin ẹ má wò ó masturbation kò da ọkùnrin àtobìnrin ẹ má ṣe dildo kò da ọkùnrin àtobìnrin ẹ má lò ó vibrator kò da ẹ má lò ó wọ́n tún ní nǹkan náà tún bẹ dolly ẹ má lò ó ọlọ́run ọ̀fẹ́ ànábì ọ̀fẹ́. àmọ́ àwọn tó wá da lọ́dọ̀ ọlọ́run jù àwọn èèyàn nífẹ̀ẹ́ ilé ìtumọ̀ fẹ́ wí àwọn làwọn tí wọ́n máa tó bá ti rí báwọn tí wọ́n ọ̀rọ̀ kọ wọn nítòsí wọ́n wá gbé àgé wọn wá sálùwàlá wọ́n wá bẹ̀rẹ̀ náfìlà wọ́n wá ibi wọn bá wá yan náfìlà dé ẹ̀mí wọn ò ti rìn pọ̀ mọ́ ọlọ́run gbogbo kìíní wọn kú lára wọn wọ́n ń parí ṣe gbé ẹ̀tàn wọn lọ lè sùn ni àwọn èèyàn wà ní àwọn àfa yìí dé pẹ̀lú rọ́bìṣì ni ẹ náfìlà wa rán tá à ń wí ni kò lè ràn wọ́n yẹ pé abẹ́ rẹ ti di kí ni ìta àmàlẹ́ lẹ́kọ̀ọ́ yìí Tọ́mílà bridge. Tọ́mílà bridge bàbá ẹni tí ìwà ṣe alábẹ́ Tọ́mílà bridge ó mára dúró ọdún kan méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ọkọ̀ wà ló bá sí ọkọ̀ wá dé ńkọ́ ìsì dojúmọ́ yóò gbàgbé yóò ti lẹ́fìlà Allah àbí yóò fa alẹ́ bí ṣẹ́yà kó máa ṣe ṣẹ́yà ó ti wá ṣe ṣẹ́yà mú ó ti léyìn. ọkọ̀ wá dé ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà. dàyún pọ̀ mọ́nú halkọ̀ tí ń bọ̀ wá kọ́ sí mi àáfíìn sínú halkọ̀ mi torí yìí náà ó ní lóko rẹ̀ o Islam fi àyè tọ́lá kíkalẹ̀ àmọ́ àmọ́ sọ nípa bí ọkùnrin bá lọ ní àwọn àsìkò kan tí ó bá dé Islam fààyè kí obìnrin ó ṣe tọ́lá kù ọkọ ní tí ó bá jásí wípé nǹkan yẹn máa affect rẹ̀ torí pé Ọlọ́run sọ pé wọn ò fẹ́ nǹkan tí yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra àmọ́ tó bá dé halkọ̀ mi àgbàdà máa sọ yóò torí àsìkò wa magrebi sì ti tó pẹ̀lú ògùn Ọlọ́run àwọn àbẹ̀rẹ̀ wọn tọ́jú ẹ̀ kalẹ̀ ó ti wà nílẹ̀ bàbá. o ti kún àwọn abéèrè mi tí a bá tún béèrè. ọlọ́njàre ń pẹ́sà. naam. akramakumullah. naam abawa mọ̀lánà asọ́dúnlùwà yìí sí ọlọ́njàre wọn pẹ́. ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn ó gùn fún wa jẹ́ kí á rí ẹ̀mí àlàáfíà wọn lò pẹ́ fún wa. bá a ti wà ní halkọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ni wọ́n ti kọ́ ẹ̀kọ́ lọ tí wọ́n bá ti gbọ́ pé mọ̀lánà asọ́dúnlùwà yìí sí ọ̀nà fẹ́ ṣe halkọ̀ báyìí wọ́n ní àsìkò ẹ̀kọ́ tún dé alifatawa taalimiya tún dé. wọ́n wà á rán mi létí ní ọba de halkọ̀ mi. naam. o ti yé báwọn àwọn ọkùnrin àwọn obìnrin máa sọ àní àbí àwọn míì máa sọ mo ti wò lórí mídíà rí àwọn tí báwọn wípé
àti so yín pọ̀ báyìí gbogbo tó bá ti wá ka yín mọ́ kò bá jẹ́ léwẹ̀ kò bá jẹ́ kitchen kò bá jẹ́ gbogbo ẹ̀ kò bá jẹ́ kíní kan ó ti bá wọn ìjẹ́ ọ̀tọ̀ islamically kí ọkọ àti ìyàwó bára wọn ní nǹkan pọ̀ ní iléèwẹ̀. very interesting question. ó ti bá wọn. a máa ń sọ bẹ́ẹ̀ sà pé lórí staircase go down a sọ̀rọ̀ lórí ní living room go down. ara mi létí ní alukọ mi. ok akramakumullah a fi kún àmọ̀sá ìlú wa lílá fi kan ẹ̀yìn olólùfẹ́ jájọ papọ̀ jọ ṣe ọlọ́run jára àwọn àlùfáà wa pẹ́ sí jẹ́ kí ẹ̀mí àlàáfíà àwọn ogun sí ọlá gbogbo àwọn jàmáà tán bá ṣe àmì bisimilah ili ilafi bisimilah rahman rahim ili ilafi kureishin ilafi murihilata shita iwasoif falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf amin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum.